nílùú Èkó lágbègbè Ìsọlọ̀ làwọn olólùfẹ́ Alhaji Sikiru Ayinde Barrister ti fẹ́ fakọyọ lẹ́ẹ̀kan sí o. Gbogbo ètò ló ti parí o lórí wọn yóò ti ṣayẹyẹ lọ́jọ́ 18 oṣù kejìlá ọdún yìí níbi táwọn olólùfẹ́ Alhaji Dokita Sikiru Ayinde Barrister ẹni tí gbogbo ayé túmọ̀ sí Alhaji Agba Bàrósà tí yóò ti ṣẹ̀yẹ ńlá nínú Èkó gan ló ti fẹ́ wáyé o. Ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn gan ni wọ́n ti ṣe ti ọdún tó kọjá, àmọ́ tọ̀tẹ̀ yìí Èkó for show ni wọ́n pè é o, níbi tí pẹ́pẹ́ yóò ti pọ̀ mọ́ dáadáa. Ǹjẹ́ kí ni àwọn olólùfẹ́ Mr Fuji fẹ́ ṣe? Ọ̀nà wo gan ni wọ́n fẹ́ gbà ṣètọ́dún yìí lọ́nà tó yàtọ̀? Èyí àti làbárè pé ayẹyẹ ìrántí olóògbé yóò fi dùn tí gbogbo akọ́sí làwọn olólùfẹ́ Mr Fuji mú tọ̀ yín wá o. Ẹ káàárọ̀ sà, ẹ káàsán lọ́kùnrin lóbìnrin. Orúkọ tèmi ni Alhaji Ayinde Akànjí tí gbogbo wa mọ̀ sí Barry Akànjí. Èmi ni chairman planning committee party 2022. Mo ń fi àsìkò yìí rọ ọkùnrin, mo fi ń rọ obìnrin láti fi rán wa létí àkójọpọ̀ wa tí a máa ń ṣe ní ọdọọdún tí yóò wáyé ní ọjọ́ Sunday tí a wà yìí on the 18th of December 2022. Mo ń rọ̀ wá, a ti ń ṣe àkójọpọ̀ yìí láti ọdún tó pọ̀ díẹ̀. Ẹ má yẹ kí ti ọdún yìí jẹ́ yàtọ̀. Mo ń rọ̀ wá lọ́kùnrin lóbìnrin pé kí a jọ jókòó ká tó jọ ṣètọ́dún yìí lórí bàbá wa, èèyàn wa, olólùfẹ́ wa Dr. Sikiru Ayinde Barrister tí a jọ ń ṣe lórí ọ̀nà bá kí ó bá wa fi ọ̀run kí àwọn náà, kó bá wọn tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ rí, kó bá wa mú yẹ̀pẹ̀ burúkú, kó bá wa mú kó lójú wọn. Nígbà tí ó bá yá wa náà, Ọlọ́run á rán èèyàn bí èèyàn lọ́kùnrin lóbìnrin tó máa ṣùgbọ́n ara nígbà táwọn náà bá kó láyé. Wọ́n á ń fi àsìkò yìí rọ̀ wá, ẹ má yẹ kí tọdún yìí yàtọ̀ láti lájọ gbé jọ ṣe kálẹ̀ tó jọ tó dìde tó dùn. Ètò yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ títí dìgbà tí bàbá àti ìyàwó wa bá pè wá. Jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé o, pẹ̀lú ògo Ọlọ́run àpéjú ṣe àní ṣètọ́dún yìí kò ní jẹ́ àṣemọ́ fún wa. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Lẹ́ẹ̀kan sí orúkọ èmi ni Alhaji Akànjí ọmọgbọ́n náà tí gbogbo èèyàn mọ̀ sí Barry Akànjí. Thank you. Sunday tó ń bọ̀ yìí on the 18th December ẹ ṣáà ti pàdé wa ní multipurpose hall ní Ìsọlọ̀ ní College Street. Ẹ pàdé wa ń bẹ̀ fúlì ní kẹwàá gbọ́ Barry. A fẹ́ fi ṣèrántí ọdún 12 Alhaji Sikiru Ayinde Barrister jáde láyé, àti wọ́n fẹ́ kóra wa jọ as our Mr Fuji fans worldwide club ní end of the year party wa. A fẹ́ kóra wa jọ, ẹ jọ tẹbí ọ̀rẹ́ tojúlùmọ̀ olólùfẹ́ tó ká pàdé rẹ̀ ẹ wá bá wa ṣe ó dùn. Àwa yìí kò kí í já wa dé gbogbo wa náà ní ọdún kájọ parapọ̀ kájọ wá ṣe ó dùn tó láàrin rẹ̀. Ẹjọ́ bá wa ṣe end of the year party wa ní dídùn ní rẹpẹtẹ. Ẹjọ́ wá kankan tó ra nkàrà ìjẹsẹ̀ mọ́ ni o, ìbá láǹkà ní kò pàdé wa ń bẹ̀. Èmi wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àbílẹ̀ my humble name ọmọ Bọ́lá ilé tí gbogbo yín mọ̀ sí GD fans global. Èmi wá ṣọ̀pọ̀lọpọ̀, a ò ní tó ìṣìláyé, a ò tẹ̀ ní mọ̀ṣù, a ò ní sí mẹ́gbẹ̀ẹ́ ìṣù. Èmi wá ṣọ̀pọ̀lọpọ̀, ẹjọ́ kò kí ṣe.